gbogbo ẹ̀yin olólùfẹ́ DFTV Yorùbá Benin tiwantiwa. Orúkọ tèmi náà ni Mojísọ́lá Karimot bí tí ẹ ti ṣe mọ̀ wá. Ẹ̀yin èèyàn mi, a ní mo kí onílé mo kí àlejò. Mo sì kí gbogbo wa ní ọlọ́kan ọ̀jọ̀kan wípé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò sì nídìí. Àwa la ó mọ̀ wá, ẹ̀yin la ó mọ̀ bá, láṣẹ Èdùmàrè ẹni bá ní àmọ́ bọ̀ òun ni àwọn òdí dé bá. Ẹ ó máa wò wípé èwo ni Karimot mú wá fún wa ní tọ̀tẹ̀ yìí o. Àwa ń bẹ nílùú Àjàrà ni níbi lancement fíìmù tí bọ́dà wa Akeem Ọlájùwọ̀n tí wọ́n gbé jáde tí àkọlé fíìmù yìí jẹ́ Òye, orúkọ ńlá ni. Ẹ wo Òye ò ní yẹ kádàrá èmi àti ní agbára títí Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi níbí yìí lónìí ó lágbára. Àríyá lọ síyá lọ lóní rẹpẹtẹ tó jẹ́ pé àwọn àlejò àwọn èèyàn ńláńlá tí a gbà lálejò níbí yìí lónìí. Ẹ̀yin èèyàn mi, ẹ wo mi ò tiẹ̀ lè fẹnu ròyìn tán. Àmọ́ ìwọ tí ò bá débẹ̀, ó jàǹfààní ẹ̀ ní ojúléṣẹ́ DFTV Yorùbá Benin tiwantiwa. Ẹ wo ẹjẹ́ àtẹ̀síwájú lórí ìbéèrè wa ní ọlọ́kan ọ̀jọ̀kan kí ẹ̀yin gan kẹ́ mọ́ wá jẹ̀gbáládùn wa.